ẹ dákun gbogbo ènìyàn, both Muslim oníṣẹ̀ṣe traditional worshippers and a Christian, ẹni tó wù kó jẹ́ ọba àmọ́ ṣẹ̀sìn kankan, ẹ jẹ́ kájọ ló làákàyè lórí àwọn nǹkan tẹ́ a fẹ́ gbọ́ yìí torí Ọlọ́run. Ẹ bá mi faraba, ẹ má kánjú rárá, ẹ bá mi farabalẹ̀ wo àwọn àlàyé yìí. Ẹ jẹ́ kájọ wá lọ fi sí comment section pé n tó dáa, àwọn nǹkan tó dáa, ẹ kàn bá mi ṣàmú àwọn ìwà bíi 3, 4, 5 tẹ́rí pó dáa nínú àwọn ìwà ìránṣẹ́ Ọlọ́run tá a fẹ́ fi síta yìí. Àwọn náà ni wọ́n fà o, àwọn náà ni wọ́n sọ síta o pé ká lọ kọ́wé lára igi ọ̀pọ̀tọ́ ìránṣẹ́ yẹn. Now àwọn àwà tó ní lọ́wọ́, ẹ jẹ́ ká sáré lọ wo, ká gbọ́rọ̀ lẹ́nu alàgbà mufti, ẹ jẹ́ àgbọ̀. Àwọn kìsẹ̀ kíkísẹ̀ ló wúra rẹ̀ sẹ́yìn máa fún Muhammad sáàdùgbò ẹ bá sọ pé Muhammad sọ pé ẹ̀rẹ́ àwọn wa Muhammad sẹ́yìn máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rú ọ̀bà yìí ẹ̀rù ní bà yìí ẹ̀rẹ́ kóòtù ẹni tí Ọlọ́run rẹ̀ káyè kó lè bá yé gbogbo àwọn tó ń ṣe wá sí fún yín pé ìtọ́kẹ́yìn lọ yẹ ká tẹ̀lé ọwọ́ àtẹ̀lé gbogbo tó ń bẹ lára ànábì lẹ́ méjì tó bá lọ fẹ́ sáyé. Ẹ jẹ́ ká sáré wo ilé pápápá. Ẹ̀yà come look at this. Pé yín tẹ́ ń sọ pé kò sí benefit nínú Islam. Ẹ lọ ṣọ́ra yín o. Tẹ́ bá rí dínkù àfà, ẹ má rí dínkù Allah o. Allah ò kéré nínú ayé. Báwo lè máa ṣe sọ pé kò sí benefit nínú Islam? Benefit pọ̀ nínú Islam rẹpẹtẹ. Benefit àkọ́kọ́ bí ká jí pátá. Èkejì bí ká bókù sùn. Ẹ̀kẹta bí ká kó pàpà pé fún màálù. Ẹ̀kẹrin bí ká fọmọ ọdún 6 ká fíńgà ẹ̀ títí dọmọ ọdún 9. Tọ́ba tí wàá fẹ́ tí wàá ká sọ pé kéré àti gbogbo èrò tó benefit. Bó bá ṣe tí wàá pààyàn kò ní ilé ajé bá ṣe pẹ̀lú lórí ayé láti ẹ̀mí bẹ́ẹ̀ rọrùn. Ṣé oníwọ̀ tó bá tó ẹ̀ tó bá gàjà tí wọ́n á jẹ́ ọkùnrin? 72 virgin dúró di Ọlọ́run ṣé gbogbo àwọn yẹn kò tó benefit. Gbogbo tó wà lára òjíṣẹ́ la nídìí láti fi ilé ayé lóòótọ́ ni. Èmi náà fẹ́ di Muslim ọ̀rẹ́ mi tó wà lórí péjì ó ṣe ló làákàyè, ó ṣe sí ọpọlọ lẹ̀. Sọ̀mọ̀ pé mi ò tiẹ̀ tí sọ̀rọ̀ bàbá yín mufti onígbò tó wà lára ànábì Muhammad la nílò láti fi ilé ayé ká kọ́ ìwà rẹ̀. Okay, máa gbé ọmọbìnrin yẹn wá kó sọ díẹ̀ fún wa nínú wa rẹ̀, ó sọ fún wa ká jí pátá, ká bókù sùn, ká fẹ́ ìyàwó ọmọ ẹni, ká fẹ́ ọmọ ọlọ́mọdún 6 ká fíńgẹ̀ ẹ̀dọ́mọ ọdún 9. Ó sáká gbogbo ẹlẹ̀ kò dẹ̀ sí ètí ọ̀dà ń bẹ àbí. Bàbá wa nínú Olúwa, bàbá wa àwọn náà tó wá sọ wípé inú wà nábì ni wípé tó ìyàwó ẹ̀ àìsà kékeré ẹ̀ náà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lọ san ojú ara rẹ̀ yóò sì máa bá lò pọ̀. Ó tó sílé ayé Sàmúsàngúdù ní wọ́n náà fún mi níwà 3, 4 torí pé ó ti ara ànábì wà tá a gbọ́dọ̀ lò bá ń fi sí comment section. Ó fẹ́ fi fídíò kéékèèké méjì kan hàn wá, ẹ wá jẹ́ kájọ gbé yẹ̀ wò ṣé Ọlọ́run lè sọ bẹ́ẹ̀, ṣọ́lọ́run lè instruct àwọn èèyàn láti máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wò náà, kì í ṣe ìbúkẹ́sẹ̀jà sí ọpọlọ kalẹ̀, má ronú rórí rẹ wò. Ẹ jẹ́ ká sáré gbọ́ ohun tí bàbá ilé ìlú ṣẹlẹ̀ ládùúgbò àwọn. Oríṣiríṣi májà tí ń ṣẹlẹ̀ gan. Àárọ̀ ìjẹ́rí ẹ̀lì mú lọ sí Ṣàgámù láti dé interchange. Mo ní kí n wọlé epo kan pé kí n repo. A bá rí other side náà tí máa kan tó yọ kòkókò tó ń lé wúmà kan wọ́n ṣà ń dì í mú tó ń lé. Nígbà tí wúmà yẹn wá sádọ́dọ̀ wa, àwa fi sáàárín àjẹ́ tó máa yẹ fọ́ kan. Kí ló dé? Ó lóun ti ní gbogbo wọn gbọ́dọ̀ dáná ní Ramadan. Madam ṣe Muslim ní onírara. Báwo mo ń ṣe èyí ọ̀gbẹ́ni ṣé ìyàwó yìí ní onírara? Kí ló dé tẹ́ máa ní kó má dáná? Fẹ́ẹ̀tì ni nà ẹ̀yin lẹ̀ ń gbàwẹ̀. Fẹ́ẹ̀tì ni ìgbàgbọ́ tiẹ̀ ni, it is an individual thing. Báwo ló ṣe máa ń kí gbogbo wọn má dáná? Tó bá mọ̀ pé o lè dúró bí tó ti ń dáná, dúró ní ilé ẹ̀. Gbogbo fún àwọn tí wọ́n yà mí lẹ́nu. Kí ni ara àwọn tó gbàwẹ̀ tó wá sí pàtí à ń jẹun wájú wọn báyìí. Òun ò jẹ́ wọ́n dẹ̀ gbé tiẹ̀ wá ó fi ó pàkẹ́ wọ́n ti bá àwọn Muslims wà ní wọ́n bá wọn pàkì gbogbo oúnjẹ wọn. Wọ́n dẹ̀ gbé lọlé kí ni wàhálà pàpà kí ló dé? Táà lè bára wa ṣe mọ́. Inú ẹbí mi gan Muslims ló pọ̀ jù. Kí
ìjọba ẹ má sùn Yorùbá ò ṣe báyìí tẹ́lẹ̀ náà. wà níbikíbi tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti wò mí ṣẹ́rí ó lágbára ìwọ náà tó jẹ́ Muslim think about it rò dáadáa gbàárò kó yẹ̀wò dáadáa ṣé nǹkan tó bójúmu ni yẹ̀wò gbàárò ṣé n tó dáa ni eléyìí lágbára o ọjọ́ wo la fẹ́ ṣe eléyìí dá lórúkọ Jésù yóò dára fún wa. Fasting or Ramadan is not by force. Ẹ ti force ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti ní ọ̀sà àwọn ọmọ kéékèèké tẹ̀tí bọ́jọ́ làwọn jẹ́. Ẹ jẹ́ agbọ́n tí ẹnì kejì náà sọ nípa ọ̀rọ̀ Ramadan káwò sí ara wọn. So there is a video of a lady in one of these commercial boxes in London. I think they were on transit. So she was trying to eat her food and her lunch. And this Muslim guy from behind just yelled out that the woman should not eat her food, that is on fasting. The lady was like, "You are fasting, then how does that concern me? I want to take my food." The Muslim guy said the woman cannot take her food because this is Ramadan period. You see, this is what you are talking about. These people are mad. They are crazy. In fact, watch the video. Yeah, I can smell that. Do you mind eating that somewhere else? I'm fasting. That's not my concern. Yeah, but I'm fasting though. So why are you out? What do you want me out? If you're fasting, you should be indoors. Yeah, but I'm eating my lunch, and you come and disturb me. yeah, That's far. yeah, but I can smell it. So what? It's food. Of course you're gonna smell it. Yeah, but can you not just wait until you like get off the Please, bus? don't tell me what to do. You're fasting, stay indoors, and don't come and bother nobody on the bus. No, but I'm just saying. I'm eating my lunch. Yeah, but- What's your problem? Because you're right next to me, and I can I'm smell. going downstairs. Yeah, do you think you should have manners and not eat inside the Go bus? downstairs and leave me alone. It's my lunch. Yeah, but like I said, I'm fasting. I can smell it. That's your business. Stay indoors. What do you mean stay indoors? I need to When I fast, I don't go out. ẹ dákun mi ò lè rẹ́rìn mi fẹ́ kí fídíò gùn púpọ̀ ní mẹ́sẹ̀kẹ́ ẹgbọ́n díẹ̀ ń bẹ̀ ṣé téèyàn bá gbààwẹ̀ tára bá ń kan aṣá jókòó sílé ẹ̀ òun gbóòórùn oúnjẹ olóúnjẹ nínú mọ́tò orí ẹ̀dẹ̀ tí wo ṣé Ọlọ́run lè sọ báyìí pé kẹ́ ẹ máa sọ fún àwọn èèyàn tó ń jẹun kán mọ́ jẹun ẹ ti ń dáná ò gbọ́dọ̀ dáná sọ́lọ́run lè sọ bẹ́ẹ̀ sọ́lọ́run ní time fún gbogbo orú nǹkan báyìí torí Ọlọ́run ẹ jẹ́ kájọ lo nọ́mbà 6 wa ẹ jẹ́ àlò làákàyè wa náà Ọlọ́run yóò gba àwọn mùsùlùmí o yóò yí yín lọ́kàn padà a ò bá yín jà mọ́ a máa gbàdúrà fún yín ni Ọlọ́run yóò wọnú làákàyè yín yóò wọnú ọkàn yín yóò yí yín lọ́kàn padà bó ṣe máa rí nìyẹn ẹ bá mi pín à ń sọ fún yín tí ẹ bá ti ń sọ àwọn ìsọkúsọ tán bàbá yín bá ti ń sọ ìsọkúsọ jáde lẹ́nu wọ́n ti ń sọ kò láàmú ṣògúlùtù padà ẹ̀yin onílàákàyè ẹ máa fi làákàyè gbé sọ̀rọ̀ rèé tàbá rí ẹ pa wọn kan ló pònú ẹnìnú wọn ọ̀la ẹni fọ́rí wọ́n ṣe gbogbo ẹ̀ àtẹ̀gbọ́ àwa tá à nírònú ara Galatia aláìnírònú ara Galatia bí irú àwa báyìí ó ní òjì alápatẹ́ńsàn ẹ̀rí akàrùn sáàrẹ́rìn lójoojúmọ́ ń tiwa ni ẹgbọ́n tí bàbá yìí sọ for God's sake ẹgbọ́n nǹkan tó sọ torí Ọlọ́run. Gbogbo àwọn tí a wà nínú ẹ̀sìn Christianity tá a máa bá wa gbààwẹ̀ ẹ má fi bí para yín ẹ̀ láwẹ̀. Àwọn tá a wà nínú ẹgbẹ́ ògbóni tá a láfẹ́ gbààwẹ̀ ẹ má tara yín ẹ̀ láwẹ̀. Àwọn jálàbí ti ń gún ti eré ẹ̀sìn pẹ̀pàpọ̀ mọ́tàrí tí ń sógun tajà ogun ayé ogun ajé abẹ́lẹ́pọ̀tà ọ̀làwẹ̀ mọ́wulẹ̀ darẹ̀ láàmú. ẹgbẹ́ sí làákàyè ta ló ń bá ẹnìkan gbààwẹ̀ ládàwò ló nínú àwẹ̀ tó bá jẹ́ pé ká máa síra wa níyè ni tẹ́ máa gbọ́ ànábì Muhammad ó gbààwẹ̀ yẹn lẹ́ẹ̀kan ṣoṣo mi ò rò pé ó gbà ní gbogbo ìgbà ókè ẹ jẹ́ ń gbà pé ó gbà bóyá gbà 10 gbà tẹ́yìn ti dáyé ẹ̀mí ò lẹ́ ti gbà ẹ̀ sinmi ẹ̀ ń gbà lọ́dọọdún torí mo mọ̀ pé age of 40 ni ànábì ṣẹ̀ṣẹ̀ mọ̀ ìpè ẹ̀ kó ń gbàwẹ̀ bóyá 40 of 40 something ṣá gbogbo tó fi gbàwẹ̀ a lè rí ọdún 10 torí Ọlọ́run
ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣe làákàyè, ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká síra wa níyì. Alright, ẹ ti ṣe fídíò yìí ó ti pẹ́, ó dà pé mo rí ní last year or year before. Àwẹ̀ Christian àti Mùsùlùmí wá papọ̀ nísìnyí. Ṣé tí Christian bá ń gba tiẹ̀ sẹ́yìn ló ń bá gbààwẹ̀? Ẹ̀yin ló ní ìdájọ́, ò láwẹ̀, ò ní ládá, ò láwẹ̀. Sẹ́yìn lọ bá tábọ́kàtì ẹ̀ lọ́lọ́run pin tó ń fa àwẹ̀ pín ògo, tó ń fi àwẹ̀ pín àánú. Sẹ́yìn lẹ́sẹ̀ ìdájọ́ rẹ̀. Ẹ jẹ́ á ṣe làákàyè. Wọ́n ti ní kí n máa gbàdúrà fún mi, adé máa gbàdúrà fún yín. Olúwa kó jọ̀ọ́ kó dáwọ́lé yín, kó yí yín padà, kó wọnú ayé yín lọ, kẹ́ di born again, kẹ́ rí Kristi, kẹ́ tó rí ikú. Kíní kan ni mo fẹ́ kí gbogbo ènìyàn kọ́ lẹ́kọ̀ọ́, even Mùsùlùmí tó wà lórí péjì mi, kó sí làákàyè sílẹ̀. Gbogbo ohun tí èèyàn bá ń ṣe tí kò bá mọ̀, gbogbo ọ̀nà tí ènìyàn bá ń tọ̀ tí kò bá mọ̀, á kàn bẹ̀rẹ̀ sí ṣe rádaràda ni. Ó jẹ́ kí n rántí wípé àwọn Mùsùlùmí kan máa ń dá lásà, bọ́dẹ̀ máa ń sọ bí wà ní Al-Qur'an pé mọ̀ kí o tó sìn, mọ̀ kó o tó sìn. Ẹ rí pé mi dárúkọ bóyá àbẹ́ nìkan, but wọ́n máa ń dárúkọ ẹnìkan pé mọ̀ kó o tó sìn. Then in the book of Proverbs chapter 3, I think verse 6, acknowledge in all the way. Mọ̀ ní gbogbo ọ̀nà rẹ̀. This is God. This is Jehovah. This is Yahweh. Bí àwa Christian bá ń lọ sí church, tó bá jẹ́ church tí wọ́n ti ní ọ̀rọ̀ Ọlọ́run lọ́jọ́ Sunday àbí any other service, a máa pe àwọn member, raise up your Bible. Na Bible ẹ̀ sókè. Ọ̀pọ̀lọpọ̀ gan láti condemn pé àfẹ́ kán máa ka ọ̀rọ̀ látòrí fóònù. A fẹ́ hard copy tí ṣe Bible. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń change. Even a tún gba fóònù nínú service lọ́pọ̀lọpọ̀, tá tọ́jú ẹ̀, tá gbé Bible lé wọn lọ́wọ́, tán bá parí sìn á dá fóònù wọn padà fún wọn. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́yìn Kristi kí wọ́n lóye lórí ẹni tí wọ́n ń sìn. Ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn Allah yìí, wọn ò lóye nínú ẹni tí wọ́n ń sìn. Wọn à ní lọ jímọ̀ kí wọ́n sọ pé wọ́n gbé Kùránì dání. Ohun tí Ṣéhù, Sheikh, Imam tó bá ti ń wí tó kà jáde àbí ò ká àbó ń fi ọpọlọ gbé, òun náà ni wọ́n máa ṣe àmín sí, àbí kán sá máa pariwo ẹgbọ́ Ọlọ́run tóbi, Allahu Akbar. Now ó jẹ́ kí òye kó sọnù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlànà Mùsùlùmí. Ó jẹ́ ohun ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n pera wọn ní Mùsùlùmí, bóyá àwọn àfáà nìkan ni wọ́n súnmọ́ Kùránì dáadáa. Ọ̀pọ̀ gan jẹ́ Mùsùlùmí, ó ti lọ sí ájì, wọ́n ń pè lálàájì, síbẹ̀síbẹ̀ ìwọ̀nba tí ó fi kírun nìkan ló mọ̀, kò mọ ohun tó wà nínú Kùránì, kò lè sọ nǹkan kan lórí àlùkùránì, léyìí tó yàtọ̀ sí pé bí ọmọ lẹ́yìn Kristi bó ti ṣe ń ṣe. Even àwọn ẹlẹ́sìn kẹta wa tí wọ́n jẹ́ onífá traditionalist, tí wọ́n bá sọ pé lágbájá ìjẹ́ ọmọ Fálónì, wọ́n á ṣẹ́fá fún, wọ́n á fún láwọn nǹkan kankan tó yẹ pé yóò máa yẹ̀wò, yóò láwọn nǹkan tó yẹ pé yóò máa ní ìtumọ̀ sí pé ibi tó ń wà bó ṣe rí nì lọ́dọ̀ ọ̀hún, tó bá fẹ́ràn bẹ̀ á jókòó síbẹ̀. But àwọn wọ̀nyí, ẹ má bínú, wọn àmọ́ tí wọ́n ń ṣe. Bàbá yìí doctor ni, professor ni, kò sórúkọ tí wọ́n pè tán. Tó bá lọ wájú báyìí, á lọ sẹ́yìn báyìí, bẹ́ẹ̀ náà ni wọ́n ń rọ́ tẹ̀lé bí ewé ojú omi. Ẹ jẹ́ á sáré gbọ́n tí bàbá yìí wí, bóyá ẹ lè là mí lóye lórí rẹ̀. Má pe Allah ní God, má pe Allah ní Lord, má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ́lọ́hún, máa sọ pé Allah. Ó ní agbára. Mo rò pé àwọn náà fi tiwa gbọ́. Allah kìí ṣe God, kìí ṣe Lord, kìí ṣe Ọlọ́run, kìí ṣe Olúwa, kìí ṣe Olódùmarè.
níbo lẹ́yìn tí wàá máa rí ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọlọ́run olódùmarè. Now professor yín doctor yín ló ti jẹ́ ká mà báyìí wípé Allah lẹ́ ń sìn kì í ṣe ọlọ́run. Ẹ lọ lóye nínú tẹ́ ń sìn kẹ́ tó máa wá sọ wípé ọlọ́run ò bímọ ẹnìkan ò bí Allah ní ò bímọ kì í ṣe ọlọ́run kì í ṣe Jehovah kì í ṣe Yahweh. Kẹ́ tó máa jowú ọlọ́run mìíràn. Allah ọ̀kan ṣoṣo ni ó yàtọ̀ sí Jehovah tó náà jẹ́ ọ̀kan ṣoṣo. Ẹ padà lọ lé ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ lọ béèrè ìmọ̀ tó bá yẹ pé tá àfáà yìí sọ bẹ́ẹ̀ lórí yé jíjà ẹ̀bi yé jíjà ẹ̀sìn dúró lórí Allah rẹ tó mọ̀ ibi tá Allah bá ń kó ẹ lọ máa tẹ̀lé lọ. Kí ló kàn ẹ́ pẹ́ lọ́rọ̀ Yahweh? Allah ní ìlú Lárúbáwá ni wọ́n ti ní kìí ṣe ọmọ Israeli kìí ṣe ọmọ Nàìjíríà lábẹ́ àkóso bí ṣe wù kó lè rí. Allah ok fún àpẹẹrẹ lẹ́yìn Allah tí Muhammad dárúkọ àti Muhammad àti angel Gabriel tí wọ́n rírí tí wọ́n kàn fún lórúkọ pé tí Wáráká sọ fún ànábì pé òun ló ń fún lọ́rùn nínú hò tí Wáráká gan ọ̀dẹ̀ rírí tí wọ́n ń pè ní Jubril. Ẹ sọ fún mi ọmọ Árábù tó jẹ́ ànábì míì ọmọ Árábù tó jẹ́ ànábì míì lẹ́yìn ànábì Muhammad òun àtàlá àti Jubril tí wọ́n rí a sì kánú Al-Qur'an pé Allah gan àti Muhammad wọ́n dúró báyìí kan sọ̀rọ̀ wọ́nà wọ́n rí ifun angel Jubril Allah Muhammad ò rírí. Padà lọlé lọ kẹ́kọ̀ọ́ lórí tó ń sìn kó tó jẹ̀bi láyé kó tó lọ jẹ̀bi lọ́run má sọ̀rọ̀ ẹ̀dá dọ́run mọ́tọ́ o yóò dára fún ọ. Ìmọ̀ràn ní o àlábírètì ara wa ni tọ́jú èpè rẹ bọ́ọ̀bà dẹ̀sẹ̀ kárí ọ̀hún bí wúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pè fílẹ́pè ire o yóò dára fún wa. Ọmọ Yorùbá lápapọ̀ mo gbàgbọ́ pé ó yẹ ká jẹ́ ẹyọ kan gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin traditional worshippers tí ẹ bá ń bú Kristẹni ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe yes ẹ̀ mọ̀ nǹkan tí ẹ̀ ń ṣe. Ẹ wá pé Kùránì sọ fún Mùsùlùmí pé Yahudi àti Nasara àwọn nìkan bájà kan jẹ́ ọ̀tá. Who is that Yahudi and Nasara? Christian àti oníṣẹ̀ṣe òní wọn kó papọ̀. That is number one. Now tó bá ń bú alákòókò yìí o ò tí ì mọ tó ń ṣe. Another thing is this ní ìgbà tí Christian máa wọ Nàìjíríà wá Ifá yín ni wọ́n fi béèrè wípé how far ẹ̀sìn tán gbé wáyé. Ifá sọ wípé ẹ̀sìn àlàáfíà tó máa mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Yorùbá àbí Nàìjíríà lápapọ̀ ni ó dẹ̀ padà rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la jèrè lábẹ́ Kristẹni. Mùsùlùmí wọn béèrè lọ́wọ́ fa ogun náà fi wọlé wá ogun náà wọ́n sì ń gbé tiwa ogun náà wọ́n sì fi parí ayé. I want you to believe that. Now tó bá lọ àkíyèsí Kristẹni àtẹ̀lé má da ẹ lóhùn àtọ́ àdàbẹ̀ ní pé òun tó ń ṣe tó yẹ pé Christianity ò da nísìn. Now àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n wà nínú Kristi gan wọ́n á kàn silent wọ́n máa wọ́ as a foolish person. A jẹ́ pé Ifá yín ló parọ́ tí Christianity ò bá dáa mọ́ náà a jẹ́ pé Ifá yín ló mú fake. Bọ́ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ o. Àkọlé ọ̀rọ̀ mi face cap fìlà kan wọ́n pè ní face cap bóyá wíì tí mo dé sórí ọmọ aráyé burú tí wọ́n bá dé fún ọ báyìí ó sì lè ríran tí wọ́n bá fi face cap ṣe fún ẹ báyìí so mọ̀ pé o ò rí face mi èmi náà ò rí face yẹ yes face cap ìwà burúkú tí mùsùlùmí fẹ́ wù fún wa nìyẹn. Wọ́n mọ òtítọ́ wọ́n wá daṣọ bo òtítọ́ lójú lórí ọ̀rọ̀ Iran tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń protest ní north àti ilẹ̀ Yorùbá àtẹ̀kọ́ àti ibi gbogbo. My question is this, ṣé Iran ṣé mùsùlùmí ni wọ́n? Rárá, the answer is no. Iran Persia ni. Ẹ má ka Bíbélì dáadáa àwọn náà gbógun ti Daniel tó fi lò 21 days lórí ìkúnlẹ̀ balógun Persia. Àwọn Farisi ni wọ́n. Èdè wọn ò kìí ṣe èdè mùsùlùmí. Ẹ lọ béèrè wò dáadáa. Wọn kìí ṣe Muslim. Ayatollah whatever. Ǹjẹ́ yìí ti ẹ̀gbọ́ pópa 4,000 èèyàn ní ọjọ́ kan àwọn tó protest pé àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ mùsùlùmí ó pa 4,000 ènìyàn. Ẹ wá ń blame America ń blame Israeli. Israeli ò kìí ṣe Christian Jew ni wọ́n. But abẹ́ wọn làwa Christian ti jáde. Wọ́n sì remain as a Jew.
àwọn ń dáàbò bo ilé ayé kálàáfíà lè jọba, Amẹ́ríkà ń dáàbò bo ilé ayé kálàáfíà fi jọba. Ayatollah àbí Iran terrorist ni wọ́n. Àwọn ìlú tí wọ́n bá ti fẹ́ tí wọ́n fún wọn lówó, wọ́n fún wọn lamination, wọ́n fún wọn ní àwọn bandits and Boko Haram and terrorists. Bí mùsùlùmí kan bá wá gbàgbọ́ wípé lóòtítọ́ o Ayatollah àbí Iran pé mùsùlùmí ni wọ́n, tẹ́ bá ti agree bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, all that Muslim terrorist ni wọ́n, bandit ni wọ́n. Ẹni tó bá gbà pé Iran pé mùsùlùmí ni, a jẹ́ wípé terrorist ni mùsùlùmí náà. Tó bá yẹ pé gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ló agree, àbí gbogbo mùsùlùmí ilẹ̀ Nàìjíríà ló bá agree pé Iran pé mùsùlùmí ni wọ́n, a jẹ́ pé terrorist ni gbogbo mùsùlùmí tó wà Nàìjíríà. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu àwọn tó jẹ́ wípé wọn kì í ṣe Kristẹni. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu èèyàn kan àbí méjì kí tó wá padà wá. God bless you all in the mighty name of Jesus Christ. Ẹ máa nínú ẹ̀sìn wa. Ṣé wá rí Ìránì tá à ń sọ yìí? Ìránì tá à ń sọ yìí. Ní Ìránì tá à ń sọ yìí. Tí àwọn kan fẹ́ máa sọ fún yín lónìí yìí, ipe kẹ́ ẹ dúró tì wọ́n, ipe kẹ́ ẹ sọ̀pọ́tì wọn. Ẹ má gbọ́ wọn o. Bàbá ńlá sọkúsọ ni wọ́n sọ fún yín. Orí burúkú wíkúwì ni wọ́n wí fún yín. Wallahi mo fi ọba tó dá mi mo fi búra. Ìbàjẹ́ àti aburú tí Ìránì ti fà lórí mùsùlùmí lórílẹ̀ ayé yìí lónìí yìí. Wallahi Israeli. Èyí tí Iran ti fà lórí ọ̀rọ̀ mùsùlùmí kìí ṣe kékeré. Wọ́n ètè mi wá sọ fún wọn wípé nítorí pé jẹ́sìn mùsùlùmí ni Israeli àti Amẹ́ríkà ṣe gbógun ti pé àwọn ń claim Kristẹni, Amẹ́ríkà ń claim Kristẹni, wọ́n á gbógun ti mùsùlùmí. Torí ẹ ti sọ pé lẹ́yìn àwẹ̀ ẹ máa jagun, Ọlọ́run á jù yín lọ ní gbogbo ọ̀nà. Ẹ wá kíyèsí pé ẹ tó wà lẹ́wọ̀n kọ̀mẹ́ni tó ń bèèlì òun, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ nísìnyí o. Yorùbá kọ́ ló sọ o, Christianity kọ́ ló sọ, Christian kọ́ ló sọ. Ẹ jẹ́ ká gbọ́ ìhà wo ni Amẹ́ríkà, Israel tó kọ sí Nàìjíríà, ìhà wo ni Iran kọ sí Nàìjíríà. Listen to me very well, kẹ́ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká sáré gbọ́ nísìnyí. Finally, they have found out that Iran is one of the people that are sponsoring Boko Haram, jihadists, and ISWAP in Nigeria. Listen to this man. That answer, but on the first one regarding Iranian involvement in Nigeria, I think that is well documented. We know that there are certain movements. For example, the Islamic movement of Nigeria is sponsored and is backed by the Iranian regime. This is not me saying this. We've seen that documented by the Iranian regime. Ayatollah Khamenei, the supreme leader, posted on X his support and his backing and on there. So that's very open. And there are other areas as well that Iran is working for destabilizing not only Nigeria, but all of West Africa. Apart from that, on your second question, look, Nigeria and Israel are strong allies, are strong friends. We work together on many areas, and as Prime Minister Netanyahu said, we are willing and we are eager to partner with Nigeria according to Nigeria's needs and according to Nigeria's desires in order to help tackle instability within Nigeria, again, according to Nigerian needs and Nigerian desires and wishes. Ó ní agbára o, ó ní agbára, ó ní agbára. Ẹni tó wà lẹ́wọ̀n àkọ́mẹ́ni tó ń bèèlì òun lójú yín. Amẹ́ríkà jọ́ta Nàìjíríà, Israel jọ́ta Nàìjíríà, àbí gbogbo ẹ̀yin tẹ́ ló ń pè tí ogun. Wọ́n sì ń ká ọ̀rẹ́ wa, bọ̀dá wa ní Ìwó, wọ́n ń ká lọ́wọ́ kò ní. Ìbá ti kọ́ àwọn ogun àti ìbọn rẹ̀ jáde. Ẹ kọ́ àwọn ọmọ ilé kí ó bá ṣe yìnbọn. Bóyá tó bá dọ̀la, mo tún ń bọ̀ lórí yẹn. Ṣùgbọ́n tí mo pàkọ́lé ní face cap, ayé ẹ má de face cap fún wa, ẹ má kọ́fà ojú wa, ojú ti là àti ríran, bèbí ti ṣẹ́jú àti mọ ibi tẹ́ lọ jihad lẹ́fẹ́ jà. Ìrọ̀lẹ́ ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá support Iran, terrorist ni, bandit ni, S-men ni, kidnappers ni. Ẹ jẹ́ kí Nàìjíríà lálàáfíà, ẹ jẹ́ kí Yorùbá lálàáfíà. Gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ jagun, Ọlọ́run máa jẹ́ kẹ́ rí ìbínú Ọlọ́run. Ọlọ́run yàtọ̀ sí Allah. Yóò dára fún wa, ọkàn wa ó balẹ̀. Ẹ bá mi share ọkàn gbogbo wọn lára. Inú mi dùn kì í ṣe pastor kan àbẹ́nìkan lọ bọ́ síta tó sọ fún wa gbogbo ẹ̀rí wípé Iran kì í ṣe mùsùlùmí. Why tí mùsùlùmí Nàìjíríà ń support Iran? Wọ́n pa àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ ẹ̀jẹ̀ yín, wọ́n pa ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ yín.
ẹ̀kan àwọn agbárí àwọn ọmọ wa ilẹ̀ kan rọ̀ nǹkan burúkú sí ìdí táwọn fi dìde gan-an ẹ má bọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ní north ẹ ti bọjọ́ ọ̀la wọn jẹ́ gbogbo àwọn ọmọ yẹn ti gbàgbọ́ wípé tẹ́ bá ti sọ̀rọ̀ mọ́ báyìí káwọn kó mọ kájà kókùtà kán mọ pààyàn lọ ìyẹn náà lẹ fẹ́ máa ṣẹlẹ̀ Yorùbá ẹ fẹ́ máa boost àwọn ọpọlọ àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la ẹ fẹ́ máa bẹ́ ṣe ń yìnbọn káwọn bẹ́ ṣe ń pààyàn gbogbo ẹni tó bá gbógun ti ilẹ̀ Yorùbá tó gbógun ti àwọn ibi tó ti lálàáfíà Ọlọ́run máa gbógun ti yín in the mighty name of Jesus Christ ẹ bá mi pín àkísọ̀ tara wa mùsùlùmí tó bá ní humanity love and peace we are one but ẹ̀yin tẹ́ ẹ bá dúndùn wípé ẹ fẹ́ máa rè wá báyìí kẹ́ lè máa pa wá ogun ọ̀run máa pa yín in the. ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá mo kí gbogbo ojú gbogbo ọkàn mo kí gbogbo akó àkókò yìí ó dára fún wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà ní comment section ní Takuti Jésù TV pàápàá ẹ̀yin tí ẹ mẹ́sẹ̀gì mi pé àwọn ọ̀rẹ́ wa àáfàá tó wà ń bẹ abẹ́ àwọn mùsùlùmí kí wọ́n pè wọ́n láàfàá àwọn mùsùlùmí tó wà ń bẹ ká mọ̀ yẹ wọn ká mọ̀ liberate wọn bóyá Ọlọ́run lè ṣe kí wọ́n kúrò nínú onírònú kí wọ́n ro orí kí wọ́n ṣe làákàyè kí ọ̀pọ̀lọpọ̀ lè bọ́ nínú ìdẹ̀kùn èṣù torí ẹlòmíì ò mọ̀ wípé nínú ìdẹ̀kùn Sátánì ńlòún wà kò yé wọn rárá mo ti wá gbà pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn mi èébú tán bá bu yín ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ sáà máa fi sosun ẹ máa fi kínra títí tọ́lọ́run fi kásá máa sọ wípé kí Jésù deliver Muslim Jesus delivered Muslim Jesus delivered Muslim Jesus delivered Muslim kọ́lọ́run kó deliver wọn kúrò nínú ìgbèkùn tí wọ́n wà ẹ jẹ́ ká sáré gbọ́ ẹ̀kọ́ yìí bóyá lè rẹ́ni tí yóò wúlò fún nínú wọn ẹ jẹ́ ká sáré gbọ́. One of the confused book, one of the unholy book, and the confused people I ever met in the face of the earth is the Muslim. I don't know why it seemed difficult for them to understand that Quran is not a true word of God. They are contradicting themselves at any point given. They will manipulate their interpretations and arrive at error. And that makes the religion of Islam false. Look at like Quran chapter 53, verse 24 says, "And neither does he speak out of his own desire, that which he conveyed to you is but a divine inspiration with which he is being inspired." Now, this verse of Quran was saying that the Muhammad was being inspired by God to write the Quran. But look at same word of the Muhammad in the Hadith 5917 says, the Prophet used to copy the people of the scripture. That means he used to copy from Christian. In matters in which there was no order from Allah, and in the matters that was not even order from God. That means all the word of Muhammad are his own word. God hadn't speak anything to him. So the foundation of Islam is baseless. What a confusion. And you want me to practice such religions of lies. It is impossible. It is impossible. All scripture are given according to 2 Timothy chapter 3 verse 16. So all scripture are given by the inspiration of God. There is never a contradiction to one in the Bible. The Bible is pure, true word of God. And Jesus is the author and the finisher of our